sí ọjọ́ ìsinmi tòní tí ń ṣe ọjọ́ ìsinmi mẹ́ta lọ́kan. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé eré ìje Kristẹni là ń kẹ́kọ̀ọ́ lé lórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ṣùgbọ́n lónìí ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí òun ni ìṣọ̀kan nínú eré ìje náà. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá Olódùmarè, a gbé orúkọ rẹ ga, bàbá gbọ́ ọpẹ́ wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù, ẹ darapọ̀ mọ́ wa. Ọlọ́run mẹ́ta lọ́kan wá fi ayé wa ṣe ibùgbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a tó tẹ̀síwájú mà, ẹ dá orúkọ yín fún àwọn ará ilé. Mọ́mì, kí lorúkọ yín mà? Esther Ojúọlá. Mọ́mì, orúkọ yín mà? Orúkọ mi ni Táíwò Ọmọ́wùmí. Ṣé orúkọ mi ni Reverend B.F. Benjamin. Ibi kíkà wa fún ẹ̀kọ́ Bíbélì tòní òun ni Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàléníogún dé ìkẹrìnléníọgbọ̀n. Ó yá. Nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ, wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn, wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí Ọlọ́run, wọ́n sì wí pé, Olúwa, ìwọ tí ó dá ọ̀run àti ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn, ìwọ nípa ẹ̀mí mímọ́ tí ó ti ẹnu Dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ wípé, èéṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán. Àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí Olúwa àti sí Kristi rẹ, nítòótọ́ sáà ni, sí Jésù ọmọ mímọ́ rẹ, ẹni tí ìwọ ti fi òróró yàn, àti Hẹ́rọ́dù àti Pọ́ntù Pílátù pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọ sí láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ àti ìmọ̀ rẹ ti pinnu ṣáájú pé yóò ṣẹ. Ǹjẹ́ nísinsìnyí Olúwa, kíyèsí ìkìlọ̀ wọn, kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ, kí ìwọ sì fi nínú ọwọ́ rẹ ṣe dídára, àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣẹ ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mì tìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ àwọn tí ó gbàgbọ́ tí ó wà ní ọkàn kan àti inú kan, kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní ohun gbogbo nìkan ṣọ̀kan. Agbára ńlá ni àwọn àpọ́stélì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa. Oore-ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn, nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní, nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá. Ẹ ṣé. Èròǹgbà láti kọ́ni ní ìṣọ̀kan nínú ẹ̀sìn Kristẹni gẹ́gẹ́ bí ọ̀nà tí a lè gbà láti ṣẹ́gun èṣù. Ìkejì, láti jíròrò lórí bí ìṣọ̀kan ṣe lè wà pàápàá láàárín onírúurú ìjọ lónìí. Ìfáàrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìsinmi mẹ́ta lọ́kan mìíràn. Ọjọ́ ìsinmi tí ó rán wa létí nípa ìṣọ̀kan láàárín Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ àti Ọlọ́run Ẹ̀mí Mímọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run kan nínú mẹ́ta, kì í ṣe Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan. Ọjọ́ ìsinmi tòní jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀, èyí tí a fi ń rán wa létí nípa Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ tí ó jẹ́ ọ̀kan. Bí a ti rí tọdún yìí, tọdún tó bọ̀ ní orúkọ Jésù yóò bá wa láyé. Àmín. Ìyìnrere Jésù Kristi Olúwa wa sọ àwọn onígbàgbọ́ pọ̀ nínú ìṣọ̀kan ìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí ṣe Baba, Ẹlẹ́ẹ̀dá wa, Jésù Kristi Olùgbàlà wa, Ọlọ́run Ọmọ àti Ẹ̀mí Mímọ́ tí ó sọ ìjọ di mímọ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ ṣe àfihàn Ọlọ́run mẹ́ta lọ́kan gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Ìjọ àkọ́kọ́ dúró nínú agbára mẹ́ta lọ́kan, èyí sì mú kí ó fẹsẹ̀ múlẹ̀. A rí pé bí ìjọba wà nínú ìṣọ̀kan tí a pohùn pọ̀, tí ọkàn wa papọ̀ láti ṣe ohun kan nínú Ọlọ́run, pàápàá nínú àdúrà, a ó rí pé a ó rí ìṣẹ́gun. Bí ìṣọ̀kan bá wà, yóò nira fún Sátánì láti wọlé sí àárín ìjọ rẹ̀. Ǹjẹ́ mo bi ọ́ lérè báyìí wípé nínú ìjọ mi àti ìjọ rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, ǹjẹ́ ìṣọ̀kan wà níbẹ̀?
a gbọ́dọ̀ ní ìṣọ̀kan. A rí wípé Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ọ̀kan ṣoṣo ni wọ́n. Kò sẹ́ni tó dá dúró tó pera rẹ̀ pé èmi mo jù, èmi mo kéré jù. Fún ìdí èyí, ẹ jẹ́ ká ní ẹ̀mí ìṣọ̀kan. Jẹ́ ká ní ẹ̀mí ìṣọ̀kan. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ ṣe àfihàn Ọlọ́run mẹ́ta gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Ìjọ àkọ́kọ́ dúró nínú agbára mẹ́ta lọ́kan, èyí sì mú kí ó fẹsẹ̀ múlẹ̀. A lè rí agbára ìnira tí ó dìde sí àwọn àpọ́stélì nínú iṣẹ́ ìránṣẹ́ wọn nínú ibi kíkà wa lónìí. Ṣùgbọ́n ìjọ Ọlọ́run ń fọwọ́sowọ́pọ̀ láti dojú ìjà kọ ọ̀tá rẹ̀, yóò sì ṣẹ́gun ilẹ̀kùn ọ̀run àpáàdì náà. Ẹ jẹ́ ká lọ fún ìbéèrè fún ìjíròrò wa. Ìbéèrè àkọ́kọ́ ni wípé báwo ni o ṣe lè ṣàlàyé mẹ́ta lọ́kan nínú ibi kíkà wa wọ̀nyí? Ìwé Jẹ́nẹ́sísì orí kìíní ẹsẹ̀ kìíní sí kẹta ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n, ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ karùndínlógójì àti ìwé Mátíù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún dé ìkẹtàdínlógún. Báwo ni o ṣe lè ṣàlàyé mẹ́ta lọ́kan nínú ibi kíkà wa wọ̀nyí, mọ́mì wa? A ṣe ìṣàlàyé mẹ́ta lọ́kan náà ni pé mẹ́ta lọ́kan. Ẹ gbóhùn sókè. Mẹ́ta lọ́kan ó túmọ̀ sí pé Ọlọ́run kan ṣoṣo nínú mẹ́ta. Pé Ọlọ́run wa ò pé méjì, kò pé mẹ́ta, ọ̀kan ṣoṣo ni Ọlọ́run wa. Ẹ ṣé. Báwo ni o ṣe lè ṣàpèjúwe ìṣọ̀kan tí ó wà nínú ìjọ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ó ti wà nínú ẹ̀kọ́ wa lónìí? Wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ kejìléníọgbọ̀n àti Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkarùn ẹsẹ̀ kejìlá, mọ́mì wa. Nínú ibi tí a kà bá ṣe lè ṣàpèjúwe ìṣọ̀kan tí ó wà nínú ìjọ lónìí ni pé nínú ìjọ àkọ́kọ́ wọ́n ní gbogbo wọn ní ohun gbogbo pọ̀. Kò sí pé bóyá èmi ni mo ní eléyìí tí ẹ leléyìí. Nǹkan tí gbogbo wọn ní, gbogbo wọn náà jọ ń lò pọ̀ nínú ìjọ àkọ́kọ́. Kò sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn. Ṣé ohun tí wọ́n ní olúkálùkù, ẹni tó láṣọ taṣọ, ẹni tó nílẹ̀ talẹ̀, wọ́n sì kówó rẹ̀ wá, gbogbo wọn sì ṣe kí ni wọ́n pín láàrin ara wọn gẹ́gẹ́ bí ìfẹ́ àkọ́kọ́ àti ìdúróṣinṣin àkọ́kọ́ nínú ìjọ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà la nílò rẹ̀ lónìí. Ẹ jẹ́ ká gbìyànjú láti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìbéèrè kẹta sọ wípé Sátánì dojúkọ ìjọ Kristẹni lónìí nípa ti ara àti nípa ti ẹ̀mí. Báwo ni ìṣọ̀kan àwọn onígbàgbọ́ ṣe lè pa àwọn ìgbógunti wọ̀nyí run? Ṣe àfiwé rẹ̀ pẹ̀lú Iṣẹ́ Àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ karùndínlógún dé ìkọkàndínlógún. Acts chapter 4 verses 15 to 19 and verse 23 and verse 31 pẹ̀lú Acts 12 9 to 5. Ẹ dáhùn béèrè wa mọ́. Bí a ṣe lè dojúkọ, bí a ṣe lè ṣẹ́gun ìṣọ̀kan yẹn, bí a ṣe lè ṣẹ́gun ìgbógunti yẹn ni pé nígbà tí àwa náà bá ń gbàdúrà, tá wà ní ìṣọ̀kan, tí a fi ìtara gbàdúrà nípa àdúrà wa, a ṣẹ́gun ìgbógunti yẹn. Bí ìjọ Ọlọ́run bá wà ní ìṣọ̀kan nínú àdúrà àti nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè dojúkọ ìgbógunti èṣù nínú ìjọ rẹ̀. Ẹ jẹ́ ká fi ìtara gbàdúrà láti lè ṣẹ́gun Sátánì. Ìbéèrè tí ó kẹ́yìn sọ wípé báwo ni a ṣe lè mú ìṣọ̀kan dúró ṣinṣin nínú ìjọ Ọlọ́run, pàápàá láàrin oríṣiríṣi ìjọ tí a ní lónìí? Ìwé Gàlátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n dé ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlélógún dé ìkarùndínlọ́gbọ̀n. Bá a ṣe lè mú dúró náà ni pé kó má sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wa. Kó má ṣe sí ẹlẹ́yàmẹ̀yà láàrin ìjọ Ọlọ́run. Ṣé kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ìjọ rẹ? Èmi ni ti Pọ́ọ̀lù, ìwọ ni tàpólò. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo wa ọmọ Ọlọ́run ni a ń ṣe. Ẹ jẹ́ ká rí wa ara wa gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Bí a bá fìmọ̀ ṣọ̀kan bí òṣùṣù ọwọ̀, kò sí ogun tó lè dìde sí ìjọ rẹ̀ tí a ò ní lè wó lulẹ̀ pẹ̀lú àdúrà. Ẹ ṣé. Bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìjọ ni ó wà àti onírúurú ẹ̀kọ́,
ohun tó gbọ́dọ̀ jẹ́ àfojúsùn wa nínú ìwàásù ìhìnrere gbọ́dọ̀ dúró lórí ìjèrè ọkàn sí ìjọba Ọlọ́run. Ní ṣíṣe yìí, ìjọba ọ̀run àpáàdì yóò máa dínkù sí i nígbà gbogbo. Bí a bá gbàdúrà pẹ̀lú ìṣọ̀kan, kí a sì mọ̀ pé ìjọba ọ̀run là ń lépa, tá a wàásù Ọlọ́run fáwọn ènìyàn láti mọ̀ wípé ìjọba ọ̀run ṣe pàtàkì, a rí wípé ìjọba ọ̀run àpáàdì yóò ṣe kí ni o, yóò máa dínkù. Fún ìrònú, ìjẹ́ ìwọ mọ èyí bí? Sátánì kò lè rí ààyè wọ ìjọ tí ó wà ní ìṣọ̀kan nínú Kristi Jésù. Àkọ́sórí wa, a ó jọ kà á papọ̀. Ó yá o. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan, kò sì sí ẹni tí ó pe ohun kan ní ohun ìní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní ìgbàgbọ́ gbogbo nǹkan. Hallelujah. Ẹ jẹ́ ká ní ìmọ̀ṣọ̀kan, a ó rí i pé a ó ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀mí ìṣọ̀kan yóò wọ ìjọ rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run máa ṣe o fún ọ̀rọ̀ rẹ. Ẹ̀kọ́ Bíbélì tòní tó ṣí wa létí pé ìṣọ̀kan la nílò láti lè borí èṣù nínú ìjọ rẹ. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí ìṣọ̀kan gbé sáàárín ìjọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín.